ṣé lára àwọn ètò ẹ̀ka máa gbé lọ́wọ́ tá a wà yìí mo yín bá yín sọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú yìí. tó fi jẹ́ pé odidi ẹni tí gbogbo wọn ò lè má gbọ́rọ̀ rẹ̀ bàbá Kọ́lá Olóòtú bàbá Kọ́lá Olóòtú yẹn wọ́n nídìí káwọn èèyàn pé wọ́n ṣàkíyèsí bàbá wa Chief Kọ́lá Olóòtú ẹni pé mo pè ní bàbá wa sign of respect nu àgbàlagbà lèmi. bàbá Kọ́lá Olóòtú àgbàlagbà ni yín o gbà tí mo rí fídíò yín lé ní ẹnu yà mí gan because mi expect pé irú yín ọ̀rọ̀ báyìí lè jáde láti ẹnu yín because radio station yín ò ṣe radio station kékeré tàbí tẹ́kẹ́ lè fọwọ́ rọ́ sẹ́yìn ní Nàìjíríà tàwa yìí. ní ìṣàkóso tó kọ́ bóde ibùn téèyàn bá fẹ́ ka ìròyìn gan láti èèyàn bá fẹ́ gbé ọ̀rọ̀ síta ọ̀rọ̀ àwọn tó kọ́ bóde èyí ò ṣe kọ́kọ́ sọ ná ó ti yé irú àgbára ni sọpá lè sọ̀rọ̀ kan láì mọ́ ohun tí ń bẹ nídìí ọ̀rọ̀ yìí. kì í ṣègbà àkọ́kọ́ kì í ṣègbà kejì tí bàbá yìí máa spread the false information ó yà mí lẹ́nu fẹ́ni tó dàgbà báyìí tó ní experience tó yẹ ọ̀pọ̀lọpọ̀ followers ń tẹ̀lé tó yẹ pé tí wọ́n bá ju ọ̀rọ̀ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbọ́ wọn. wáyé ká máa ṣe làákàyè pé ó yẹ kí n jọ ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ẹ̀sìn tó bá ti ní í ṣe pẹ̀lú tí gbogbo ayé fẹ́ gbọ́ ká jọ ọ̀rọ̀ yẹn ká tó jù síta. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa tí bá bọ́ sábẹ́ comment section gbà mí tí bá rí téèyàn kan drop information tí bá bọ́ sábẹ́ comment section ẹ̀rín máa pa mí. wọn ló jẹ́ kí n mọ̀ yí pé àwọn èèyàn yọ ọ̀lẹ nípa ká wá information ká check fact nǹkan káwé pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó wà lára nǹkan tí ms bàbá àtàwọn ẹ̀mẹ̀wẹ̀ náà tí wọ́n ń dálẹ̀ nú ẹ̀sìn lọ́wọ́ tàwa yìí. ṣe rí kí n tó tẹ̀síwájú ẹ kọ́ gbọ́ tí bàbá Kọ́lá Olóòtú tí wọ́n sọ ń bí báyìí. ọmọ kan wọ́n pè ń wá sílá ọba wọn sọ bí ọkùnrin wọ́n ní adẹ́já ni Ọlọ́hun ó wo Olóòlù ó dírẹ́sì bí ọkùnrin ó dé fìlà ó ṣe gbogbo ẹ̀ ó tún wá mú fóònù ó fi rìkọ́ọ̀dù Olóòlù àsámọ́ bólóòlù ṣe rí wọ́n ní Olóòlù ń tọ̀dọ̀ rẹ̀ bọ̀ wípé ọ̀gbọ́rùn Olóòlù ń nàgbà kọ sí i wọ́n gbá fóònù ọwọ́ rẹ̀ tó rìkọ́ọ̀dù wọ́n ní ọmọ lọ ńgbà ó délé ọmọ èké búròkò ó bojú ẹ̀yìn ọjọ́ wọn bá bú olúwere kí pa wọ́n o. ó délé ìkòkò gbómi gbẹ̀yìn mọ́ bó o lọ jẹ́ lọ́ba ní ẹgbàún báyìí kàṣá báyìí ṣàwòdì àwọn aráalé rẹ̀ sì mọ̀ pé kò lè kíje ni ẹ bá gbé òdìlé Olóòlù ẹ dákun ẹ mọ́jì ó kú ẹgbà wá ọmọ èké ló ṣe o. wọ́n sátá lójì pé kọ́ lọ rẹran kọ́ lọ ra gbogbo nǹkan wa wọ́n kó kara wọn ò gbé bọ́ lọ́rùn ẹ̀sìn tó fẹ́ f'Olóòlù ṣe òun lọ́sẹ̀ sí ń ta gbangba wọ́n fá orí rẹ̀ wọ́n já òhò ìwádìí ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ o gbogbo tí wọn bá pè léèwọ̀ láyé kéèyàn mọ̀mọ́ dùbò ẹ̀. ṣé kì í ṣègbà àkọ́kọ́ kì í ṣègbà kejì ni tí bàbá yìí máa jáde tí wọ́n máa sọ tí wọ́n máa push false narration pẹ̀lú confidence pẹ̀lú ìgboyà tí wọ́n máa push ẹ̀ tó yẹ pé àwọn èèyàn á dẹ̀ máa gba ọ̀rọ̀ wọn. ṣé àwọn pé mo máa ń report nípa US-Iran conflict ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ni bàbá yìí máa jáde tí wọ́n kàn jáde pé Iran wọ́n ní gbogbo nǹkan ti ṣe wọ́n kí ni wọ́n kàn máa wò pé kí ló ń ṣe bàbá yìí. máa ra àwọn èèyàn lábẹ́ comment section nígbà tó yẹ pé irọ́ náà làwọn èèyàn nífẹ̀ẹ́ sí wọ́n á máa kọ́mẹ́ǹtì ara àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n mọ bó ṣe ń lọ wọ́n á máa tàkùn wọn lábẹ́ comment section ó kù díẹ̀ káàtó bóyá ẹ̀dẹ̀ kí n go through comment section sí bí a tẹ̀lé kan ti drop videos anytime it is even obvious you don't have time to read comments it is obvious tẹ́bá kan ti ju fídíò lẹ́ẹ̀ ti jùlẹ̀ náà nìyẹn videos tó bá ti pọ̀ fún yín ẹ má jẹ́ àti torí níta fẹ́ jẹ ṣẹ́rin tó bá yé jẹ́ lè ní òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ owó negative effect impact side effect tí wọ́n ń sọ àbí tí wọ́n ń ṣe lórí social media mọ́ wọ́n ṣàǹjù náà ni lẹ́sẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn pranksters náà tó jẹ́ pé prank tó lè gbẹ̀mí èèyàn tó lè yọ ẹ̀mí nínú ọkọ̀ èèyàn fókì ilé ẹ̀kọ́ náà ni wọ́n máa ṣe wọn dẹ̀ kí ẹ̀ wọ́n á dẹ̀ máa ṣe lọ ẹ dẹ̀ ráwọn èèyàn lábẹ́ comment section tí wọ́n tún ṣì máa rẹ̀ encourage wọn ibẹ̀ ẹ̀kọ́ ni mò ń lọ now bàbá yìí wọ́n push false narration wọ́n ní Wásílà ó disguise bí ọkùnrin ẹ̀rí bí wọ́n ṣe ń sọ bíi pé wọ́n wà bẹ́ẹ̀ àbí pé wọ́n ń tẹ̀lé eégún yẹn òun ló wá sọ pé ọ̀gbọ́rùn lẹ́yìn tó jẹ́ pé òun kàn kámẹ́rà ó dẹ̀ post in tó ṣẹlẹ̀ nìyẹn ẹ wá wo bàbá yìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti gbọ́ information sí lẹ́nu ẹ̀ ó possible jẹ́ pé ọ̀pọ̀ ẹnu wọn náà ni. àsìkò yìí ló yẹ ká humanity ẹ̀ now gbogbo àwọn tẹ̀sán wàá dìde lánàá yìí ẹbí wọn léèrè pé where were they níjọ́ tí ìkànnì àwọn ẹlẹ́bọ àtoríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé ọ̀rọ̀ ọmọ ìjáde pé ó ti wo Olóòlù ó ti kú dànù tó fi jẹ́ pé odidi ẹni tí gbogbo wọn ò lè má gbọ́rọ̀ rẹ̀ bàbá Kọ́lá Olóòtú bàbá Kọ́lá Olóòtú yẹn wọ́n nídìí káwọn èèyàn pé wọ́n ṣàkíyèsí bàbá wa Chief Kọ́lá Olóòtú ẹni pé mo pè ní bàbá wa sign of respect nu àgbàlagbà lèmi but you know gẹ́gẹ́ bí ọ̀nà tẹ́ ẹ wà wọ́n yẹ kéèyàn pọ́n yín lé
but baba Kola Olootu ẹ jọ̀ọ́ torí Ọlọ́run stop spreading unverified issue inte sọ lórí ọ̀rọ̀ ọmọ Wasila yẹn sir with due respect sir torí pé in journalism abayinlẹ́nu ẹ̀ ni bọ́ fẹ́ bẹ́ẹ̀ pa àwa kàwé débi journalism tiwa ni but aṣáàbayinlẹ́nu wípé à ń sọ̀rọ̀ à ń gbóhùn sáfẹ́fẹ́ mo sọ with due respect baba Kola Olootu ọ̀rọ̀ yẹn ò dáa ntí ojú rẹ̀ rí ọ̀rọ̀ yín ń lọ jìnnà jù báyẹn lọ baba Kola Olootu ẹ jọ̀ọ́ torí Ọlọ́run baba Kola Olootu ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe sùúrù o ẹ ti dàgbà kọjá kẹ́ máa gbé ìròyìn tí ẹ verify ẹ kàn bọ́ sórí social media ẹ wá ní ọmọ kan wọ́n ń pè ń Wasila ọmọ tẹ́ ń pè ń Wasila yìí wọ́n wá múra bí ọkùnrin baba Kola Olootu wá bá it shouldn't be it is very unprofessional sir with due respect very unprofessional wọ́n kàn lélẹ̀ ẹ̀dẹ̀ kó baba Kola Olootu wọ́n kàn lélẹ̀ ẹ̀dẹ̀ kó a standard and a professional journalist will not do so ẹ̀yin náà wá ní ó wá múra bí ọkùnrin mi ń wà ọmọ ní jumpsuit àbí nǹkan ló ń wọ̀ ǹjọ́ náà òun ò múra bí ọkùnrin ó wá disguise ó wá ṣe bí ọkùnrin ó wá rí Oloolu wá ń tọ̀ ọ́ bọ̀ Oloolu wá nàgbà kọ sí baba Kola Olootu were you there you were not ṣé correspondent yín wà ń bẹ̀ ni ẹ tí ẹ wá sọ pé wọ́n ní baba Kola Olootu you should have brought it you should have reported that issue even if you wanted to make it to make what do I call it you should have done it in a way that you reported speech wọ́n ní ẹ̀bá máa sọ pé wọ́n lọ́mọ yẹn wá múra bí ọkùnrin wọ́n lọ́mọ yẹn wá rí Oloolu wọ́n ní wọ́n wá gba fóònù lọ rẹ̀ wọ́n fọ́ mọ́lẹ̀ baba Kola Olootu gbogbo ń tẹ́ sọ yẹn fálásì nínú ẹ̀dẹ̀ mọ̀ pọ́rọ̀ yín rìn kò dá sà mo with due respect agbájá ò kí ń bá wọ́n jẹ́ o baba Kola Olootu ẹ stop ṣe bẹ́ẹ̀ torí Ọlọ́run nǹkan ìtì ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn náà àwa kan ń sọ wípé ṣé baba Kola Olootu sẹ́yìn bẹ nínú ẹni tó fara mọ́ kólóòlù máa pààyàn ni eégún pààyàn should be stopped wọ́n ń pa àwọn ìbejì nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ Islam dé ó parẹ́ merislesọ dé ó parẹ́ in a Christian way torí pé Oloolu ò tí ì sí nígbà tí wọ́n ń subject àwọn customary laws sí repugnancy test ni wọ́n fi pa Oloolu rẹ̀ náà ẹ lọ sáwùjọ àgbáyé ẹ lọ rìpọ́ọ̀tù tó Oloolu ń ṣe yìí baba Kola Olootu ẹ̀yin ẹ ní exposure náà ẹ ń jáde náà ẹ lọ sí Amẹ́ríkà ẹ ń lọ sí Canada ẹ ń lọ sí UK ẹ ń lọ sí France ẹ ń lọ sí Germany ẹ lọ rìpọ́ọ̀tù rú ọ̀rọ̀ Oloolu bí ẹ ṣe ní ṣe yìí pé ẹni eégún kan eégún pàyànpàyàn nìbàdàn tó jẹ́ pé obìnrin báyìí pípa ní máa pa tó bá ti lè rí according to bí kanú àwọn olùkú Oloolu ṣe sọ nínú interview BBC ó ní tí Oloolu bá ti fojú kan obìnrin báyìí yóò pa ni tí obìnrin bá ti fojú kan Oloolu báyìí Oloolu ó pa ó tún ní instantly baba Kola Olootu ẹ gbèrú yẹn lọ sí UK ẹ gbé lọ sí Germany ẹ gbé lọ sí France ẹ gbé lọ sí America ẹ gbé lọ sí Canada kẹ wá wò pé wọ́n wà yìnyín pé ìlú yín ìlú dáadáa ni ìlú tí eégún tẹ́ pè ní àṣà tẹ́ bá pè láṣà àṣà òfò ni tẹ́ bá pè lọ́dún ọdún ìbànújẹ́ ni Oloolu tẹ́ bá pè lẹ́sìn ẹ̀sìn ráre ẹ̀sìn òfò ẹ̀sìn tí ò lálùbáríkà ẹ̀sìn tí ń pa ọmọ obìnrin kò lè jọ́ mẹ́rin kankan nínú gbogbo wa ni wọ́n ṣe bọ́ ṣe sọmọ Wasila yẹn kẹ́nìkan wá mú 400,000 kan kọ́ wá ló fẹ́ fi manipulate ọ̀rọ̀ yẹn kó ló wá fẹ́ máa lo damage control kan it is uncalled for it is uncalled for it is appalling. ká tó sọ pé lẹ Yorùbá ẹ̀yin lẹ wá ń sọ̀rọ̀ jáde báyìí ẹ fẹ́ gbé information jáde ẹ tí ẹ verify information yẹn kàn jáde ẹ kàn ń sọ and this baba tẹ́ bá lọ wo page wọn báyìí ẹ máa rí a lot of views tí wọ́n máa ń ní tó túmọ̀ sí pé tí wọ́n bá fẹ́ sọ nǹkan jáde a lot of people ló máa wo nǹkan wọn ṣé wàá dúró àwọn ìtẹ́jú wá sọnù pẹ̀lú ìròyìn òfò tẹ́ mú wá àgbàlagbà ní yín náà mi ní sọ̀rọ̀ sí yín torí tó ti yé yín bọ̀ nǹkan tẹ́ ṣe yẹn kẹ́ bẹ́ẹ̀ kẹ́ make another video ni o kẹ́ fi lọ apologize ni o kẹ́ wá lọ ṣèwádìí kẹ́ ṣe wá sọ bí nǹkan yẹn ṣe rí gangan because ó jẹ́ ìyàlẹ́nu fún mi nípa ọ̀rọ̀ Wasila tó ṣẹlẹ̀ ẹjọ́ èèyàn wa ṣé bí wọ́n ṣe sọ ìbẹ́ lọ́rọ̀ ṣe rí lóòótọ́
ṣé wá sí láàrin Olóòlù lóòótọ́ àti pé àgbàlagbà ní náà kò yẹ kẹ́ ṣe báyìí because ọ̀rọ̀ yẹn kàn ń fọ́nì sí mi ni. ẹni ọjọ́ tọ́ọ̀sì sí Olóòlù wá sí ẹ̀dùn orí balẹ̀ mo wà ní ilé ní òkè bẹ́ẹ̀ nínú ilé ní òkè ká ti kókó ibẹ̀ ni wà wọ́n nínú yàrá tá a wà nẹ́ẹ̀tì wà níbi ojú ibẹ̀ ni mo ti ṣe fídíò mọ́tò àwọn àmọ̀tẹ́kùn àti àwọn èèyàn tí wọ́n wà ní títí káàkiri pé wọ́n dúró de Olóòlù kọjá níbí báyìí pé káwọn èèyàn máa sá lọ pé Olóòlù sàrán àtọ́ mo kọ́ síbi fídíò yẹn. fídíò tí mo fídíò àwọn àmọ̀tẹ́kùn tí mo ṣe mo wá kọ Olóòlù sàrán àtọ́ lọ síbẹ̀. ṣé agbọ́dọ̀ máa sọ pé àgbàlagbà ń parọ́ wọn ni ó múra bí ọkùnrin ó wá ń tọ́ Olóòlù wá ń sọ pé ọgbọ̀n ọrùn níbo kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ wá sílẹ̀ òmùra bí ọkùnrin o kò dẹ̀ lọ síbẹ̀ débi pé Olóòlù kò tiẹ̀ fojú Olóòlù. ẹ̀yin náà gbọ́dọ̀ tẹ̀ sọ àgbàlagbà ní náà ṣé bó ṣe rí nìyẹn ọmọ yẹn lòun ò rí Olóòlù rárá even Olóòlù tiẹ̀ ti dé rárá kóhun tó jà pé àwọn àmọ̀tẹ́kùn tó wà mẹ́rin òun yà Olóòlù dẹ̀ ti dé bẹ́ẹ̀ rárá tó ti ok tẹ bá ní ẹni even àwọn ẹni Olóòlù ẹ fún wa ní fídíò tó Olóòlù tó yà náà ẹ gbé jáde náà tẹbẹ lẹni ẹ mú evidence yẹn jáde ká tiẹ̀ rí tẹbí ó ti ya fídíò yẹn lórí ẹ yí ká rí fídíò yẹn náà ẹ má má ṣe báyìí mọ́ tẹ́ bá fẹ́ sọ information kankan yín tẹ́ bá tẹ̀ níbi tẹ̀ ní large kìíní bẹ́ẹ̀ audience ẹ máa ní láti verify nǹkan tó ń ṣẹlẹ̀ kẹ́ tó máa sọ̀rọ̀ jáde so ti yé ó jẹ́ nǹkan tó já ìyàlẹ́nu fún mi pé irú yín tẹ́ẹ̀dẹ̀ ní a lot of viewers tó ń wò yín lẹ́wọ̀n ṣe kíni lẹ́wọ̀n sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ rárá lóòótọ́ kò tẹ́ni tó lè ṣe mistake ṣùgbọ́n try láti máa verify information yín kó tó di pé ẹ máa gbé jáde because of your own this thing kọ́nà balẹ̀ ká kó sànú wa ẹ make video mi ẹ apologize gbogbo àwọn èèyàn kẹ́dẹ̀ ṣàlàyé bí nǹkan yẹn ṣe rí nǹkan tó máa make sense ni ẹ o tó dẹ̀ máa fi pọ́n yín lé kọ́nà balẹ̀ ká kó sànú wa kó sàfẹ́rẹ́ yìí fún gbogbo wa.